ní Nàìjíríà yìí gbogbo àsìkò tó yẹ ká máa fi ṣiṣẹ́ la fi ń kírun, gbogbo àsìkò tó yẹ ká máa fi wá bá ṣe jẹun ní a fi ń jókòó sínú chọ́ọ̀chì. Mo ní gbogbo àwọn olórí ìpátá ló mọ̀ wípé irọ́ lásán ló wà ń bẹ̀, irọ́ lásán òun ló wà ń bẹ̀. Ní tó kàn dùn mí jù ni pé ṣẹ̀rí àwọn tó gbẹ́sìn sórí jù láyé àwọn tálíkà ni. Mo ní kò sí ìrun kíkí, kò sí ọ̀rọ̀ ìrun kíkí nínú Kùránì, inú àwọn àdìsí pátá ló wà. Àwọn tó dẹ̀ fi ń jẹun lásán ni, láti kọ́ mọ́sálásí, láti kọ́lé kéwú. Ó yá gbogbo ẹ̀yin mùsùlùmí, àáfàá ni ẹni, ìmáàmù ni ẹni, tàbọ̀kọ ẹlẹ́yà, ó yá ohun tí a bá mùdírù sọ yìí, ó yá tako ẹ̀ bóyá ó wà nínú Kùránì lóòótọ́. Pásìkò báyìí lọ́lọ́ ni a máa kírun. Ìgbà wo lọ́lọ́ ń sọ fún yín bẹ́ẹ̀? Báwo lẹ ṣe màsìkò tá a máa kírun? Abá mùdírù, ó yẹ sọ fún wọn. Kò sí irun tọ́lọ́run dá àsìkò fún. Kò sí irun tọ́lọ́run dá àsìkò fún. Ó ní akásùbà lóòótọ́. Ọlọ́run ní ká kí àsùbá lóòótọ́. Àsìkò àsùbà yẹn. Àsìkò àsùbá yẹn. Báwo la ṣe mọ̀? Báwo la ṣe mọ̀ ọ́n? Àyílà ó ní ká kí. Àyílà Ọlọ́run ní ká kí. Àsìkò àyílà yẹn báwo la ṣe mọ̀? Àsìkò àyílà yẹn báwo la ṣe mọ̀ ọ́n? Àlásàrì ó ní a kí. Ọlọ́run ní ká kí àlásàrì. Bẹ́ẹ̀ ni mọ́gíríbì. Bẹ́ẹ̀ ni mọ́gíríbì. Bẹ́ẹ̀ ni ìṣáì. Bẹ́ẹ̀ ni ìṣáì. Tánẹ́bì náà ló wá sọ pé Sallallahu alaihi wasallam. ẹ̀yìn àyílà o àsùbà o báyìí lẹ ṣe máa kí. Níbo Ọlọ́run ti sọ pé ẹ wá fẹ́ kásùbà rákà méjì ni o. Kò sí. Ẹ bá fẹ́ ká ilá rákà mẹ́rin. Ẹ bá fẹ́ ká lásàrì rákà mẹ́rin. Mọ́gíríbì rákà mẹ́ta. Dáì rákà mẹ́rin. Ọlọ́run ò la. Ọkàn wa ni ànábì wa ni ọkàn ànábì òkì òun ló kí méjì rákà méjì lásùbà. Mo mọ̀ wípé díẹ̀díẹ̀ làṣírí ó máa tú. Tó bá yá ọmọ Nàìjíríà á fúnra wa lọ́pọlọ, á mọ̀ pé ẹ̀sìn wọ́n fi kó wa lẹ́rú ọpọlọ lásán ni. Ìwé tán kọ látọwọ́ òsì. Bó ló ti fẹ́ kà ló ti fẹ́ yí ẹ, á ti gọ̀ jù.